ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. Wàhálà ti ṣẹlẹ̀ o, ìjàgbá ti ṣẹlẹ̀, ìgboro ti dàrú o. Bàbá Tinubu ẹ̀ wá kó àwọn ọmọ yín nínú ìgboro ayé. Overdose yìí ti ń ṣiṣẹ́ kíṣẹ́ lára wọn o, ń ti ń ṣiṣẹ́ kíṣẹ́ lórí wọn o. Mo lérò wípé ẹ rí gbogbo awuyewuye èyí tó ń ṣẹlẹ̀ káàkiri orí ayélujára láàrin Portable wèrè olórin àti Davido àti Zlatan. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Ìjẹ̀bú èyí tó jẹ́ kan lára àwọn eléré orí ìtàgé ti Yorùbá, òun náà ti dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Ẹ rí bó ṣe jáde ṣe ló bẹ̀rẹ̀ sí ní ranjú kan Ọlọ́run ló mọrú nǹkan tó mu, Ọlọ́run ló mọrú nǹkan tí wọ́n wé fún overdose èyí tí wọ́n gbé fún Ìjẹ̀bú. Èyí ní ọjọ́ àná yìí, eléyìí ó ti kọjá be careful, ó kọjá èyí tó máa ń mu tẹ́lẹ̀, ṣe ló ranjú wọ̀n tó ń pàṣẹ fún àwọn Davido àti Portable. Ó ní gbogbo nǹkan tí wọ́n ń dánwò ní orí ayélujára yìí, ó ní wọ́n fòpin sí pé òun pa láṣẹ fún wọn ni pé òun ò dá lábàá. Ó ní àti wípé ṣe lòun ti pe gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan tóun sì ti bá wọn sọ̀rọ̀. Fún ìdí èyí, ó ní kí gbogbo wọn ó panu mọ́. Òun ló wá jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó tún jáde kó mọ bí Ìjẹ̀bú léèrè wípé ńgbà wo ló dolórin. Ṣé bí eléré orí ìtàgé òun làwọn mọ̀ sí? Wọ́n ní gbogbo èyí tó jáde tí ń sọ tí ń ranjú wọ̀nyí, wọ́n láwọn kò yá wọn o. Wọ́n ní torí irú nǹkan tó mu yìí, wọ́n ní kò tiẹ̀ fẹ́ yá wọn torí wípé Ìjẹ̀bú táwọn mọ̀, wọ́n ní kò kí ń ranjú báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Portable wèrè olórin látìgbà tó ti wọ ìlú Amẹ́ríkà báyìí, aráyé ò gbọ́ràn o, ṣe ló ń fa wàhálà lọ́tún lósì. Ìlú Amẹ́ríkà yìí náà ló wà tí Davido fi pè é pé kó jẹ́ káwọn ó jáde. Ṣùgbọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n jáde tán, ṣe ni Portable jáde tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀ sí Davido lójú, tó bẹ̀rẹ̀ sí ní tú oríṣiríṣi àṣírí. Kódà ó jẹ́ ká mọ̀ wípé ṣe ni Davido owó igbó tó wé fún òun. Ó ní ìgbà tóun fà á tóun sì gbé fún Davido kó náà fà yòókù, ó ní ṣe ni Davido ò gbà lọ́wọ́ òun. Eléyìí túmọ̀ sí pé bóyá ẹnu Portable ń rùn, àbí ó ní tí wọ́n fún òun ò tiẹ̀ yí òun. Ó ní kí wọ́n mọ̀ lọ pa àwọn bí wọ́n ṣe pa Mohbad. Ẹ̀yin èèyàn, Portable ó tú oríṣiríṣi àṣírí o. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni wípé àwọn tí wọ́n ń súnmọ́ ọmọkùnrin yìí, wọ́n ti mọ̀ wá rẹ̀, wọ́n ti mọ̀ wípé kò láṣìírí, wọ́n ti mọ̀ wípé gbogbo nǹkan táwọn bá ti ṣe ó ṣe ní ó jáde tí ó sì tú wọn fó. Ṣe ni Portable jẹ́ ká mọ̀ wípé ṣe ni Zlatan ó ń gbégi dínà òun lọ́dọ̀ Davido. Ó ní kò jẹ́ kí Davido ṣe oore tó fẹ́ ṣe fún. Eléyìí ló jẹ́ kó jáde kó sì mọ tẹ̀ sí àwọn méjèèjì lójú. Ó ní torí wípé Davido ń gbọ́rọ̀ ẹ̀yìn, ó ní tó bá kọ̀ tó bá lóun òṣèré tó fẹ́ ṣe fún, ó ní kó di oore rẹ̀ mú. Ó ní torí pé láìsí Davido òun débi tó ń dé yìí, òun sì tún jù bẹ́ẹ̀ náà lọ. Ó lóun ó tẹpá mọ́ṣẹ́ òun. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí Davido kó sì lọ unfollow rẹ̀ lórí péèjì rẹ̀. Eléyìí jẹ́ kí Portable tó jáde o, ó sì lọ tẹ̀ sí lójú. Ó ní kí la gbé kí la jù. Ó ní ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, àbọ̀ míì òun ló fa pé à ń unfollow ara ẹni. Eléyìí ló jẹ́ kí Ìjẹ̀bú kó jáde kó sì bá wọn dá sí ọ̀rọ̀ náà, láì mọ̀ wípé Portable èyí tá a mọ̀ ṣe là ń retí kó fún Ìjẹ̀bú lésì, torí pé a mọ̀ dájúdájú wípé Portable ò ní dákẹ́. Ẹ̀yin èèyàn, kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí awuyewuye èyí tó ń lọ káàkiri orí ayélujára? Portable sọ̀rọ̀, Ìjẹ̀bú náà sọ̀rọ̀, gẹ́gẹ́ bí nǹkan tí àwọn méjèèjì wí. Ẹ̀yin náà ẹ fi etí yín gbọ́ nǹkan tí àwọn méjèèjì sọ. Ẹ̀yin fans mi, when they try to destroy you, they fail. Wọ́n fail láti destroy. Ọlọ́run ò fún wọn ṣe. They go unfollow you. Ṣé ń gbọ́? Báráyé bá gbé ẹrù ẹ sórí ọrùn àwọ̀ wọn, kò sí bóyá jẹ́. Òun nìyẹn. Wọ́n sáré lọ unfollow wa torí wọn rí jẹ́ lára mọ́. Bàtí mi ìdẹ̀wà kún kọ́. Sẹ́ni fi mí lẹ̀ ní bá ti ń lọ ni. Help me or you no help me, I go collect Grammy. Follow me, no follow me, my talk go do. Ẹ̀yin fans mi, ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé, ilé ayé la ti pàdé. Àṣejù ní followers, God dey follow me. Ìdí iṣẹ́ ẹni la ti mọ ni lọ́lẹ̀. Mo máa tẹra mọ́ ni. Iṣẹ́ tí mo ṣe tí mo fi dé stage yìí, I go tẹra mọ́, I go pass here. My helper will locate me. Aláàánú tí ò ní wo àṣìṣe mi. Helper tí ò ní tẹ́lẹ̀ nu. Helper go just bless me. Tó máa mójú kó ń bẹ̀. Ọlọ́run rán sí mi. Ó ti lọ bẹ́ẹ̀ má jẹ́ ẹ lọ. Yorùbá lọ wọ́n bọ̀. When the elders travels and come back, Yorùbá lọ wọ́n bọ̀. Ẹ máa gbọ́ ìtẹ́ bá fẹ́ gbọ́, ìtẹ́ bá gbà mí gbọ́ ẹ̀dẹ̀ mọ̀. Mi ò ṣe kíni, mi ò sí nídìí ìbàjẹ́. Yorùbá tó lọ tó bọ̀, ó ní nǹkan tó lọ ṣe o. Yorùbá tó lọ tó bọ̀, ó ní nǹkan tó lọ ṣe o. Ẹ̀yin méjèèjì àbẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta, mi ò fẹ́ gbọ́ kankan mọ́. Tí bá para, gbogbo yẹn máa mọ̀ kó mo ṣe kíni, mo para. Látòrí Portable, tó fi mọ́ Davido, tó fi mọ́ Zlatan, mi ò fẹ́ ṣe kíni, mi ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́.
bàbá yìí ti ṣe kíni wọ́n ti fara kí láti Ogun State síta àwọn èèyàn ti pè mí wọ́n ti pè mí lọ́tún Ìjẹ̀bú kí n ṣẹlẹ̀ ìwọ́n nu dédé wọn mo ti pè Davido fúnra mi mo rẹ̀ pé Zlatan ó dẹ̀ ní ẹ̀gbọ́n ó ti lọ bẹ́ẹ̀ yẹn mo ti pè Portable Amẹ́ríkà àwa ti wọ Amẹ́ríkà yàrá chicken àti dé Ọlọ́run fún ọyọ àlórí ọ̀fẹ́ gbogbo yín pátápátá mi fẹ́ gbọ́ kọ̀ọ̀kan mọ́ lórí social media mi fẹ́ jẹ́ kíni láti òní lọ sí orí lẹ́yìn fídíò tó fẹ́ drop yìí ẹni tó bá tún sọ̀rọ̀ nínú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta Zlatan ni o Portable ni Davido ọ̀rẹ́ mi Davido ó ti tán ṣé kíni àgbà kì í bínú àgbà tí ò bá bínú òun lọ́mọ ẹ̀ máa ṣe kíni ọmọ ẹ̀ máa pọ̀ kó gbogbo wọn mọ́ra ṣùgbọ́n mo ṣe kíni mo ti sẹ́tù ẹ̀ Ìjẹ̀bú ló sọ bẹ́ẹ̀ Ogun State ló ti pè mí ọmọ Ìjẹ̀bú ọmọ Yẹnu mo ti sẹ́tù ẹ̀ ìfẹ́ gbọ́ kankan ọ̀rọ̀ bá ké ọ̀rọ̀ bá kó ẹnu kó bá fọ́hùn kí n bá tún gbọ́ anything ẹ ṣe kódà.